Shina Peller ṣàbẹ̀wò sí Sunday Igboho ní Kutọnu. Ayédèrò ilẹ̀ Yorùbá Honorable Shina Peller ti ṣàbẹ̀wò sí ajàfẹ́tọ̀ọ́ ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho fún ti ìyá rẹ̀ tó jáde láyé. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 22 oṣù keje ọdún 2022 yìí lábílẹ̀kọ Síkírátù Àbẹ̀ó Adéyẹmọ ìyá tó bí Sunday Igboho jáde láyé. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù keje ọdún 2023 ní Peller tó tún jẹ́ aṣòfin tó ṣojú ẹkùn ìdìbò Ìsẹ́yìn, Ìtẹ̀síwájú, Kájọlà àti Ìwájọwà nílé ìgbìmọ̀ aṣòfin tó kógbá wọlé rìnrìn àjò lọ sórílẹ̀-èdè Benin láti bá Sunday Igboho kẹ́dùn fún ti ikú tó pa ìyá tó bí lọ́mọ yìí. Nígbà tó ń pẹ̀tù sí gbogbo ọmọ àti ẹbí olóògbé nínú láti mọ́kàn nípa ìpapòdà ẹni wọn tó lọ, ọkùnrin aṣòfin tẹ́lẹ̀ náà gbà pé níṣe ló yẹ kí wọ́n tún máa dúpẹ́ pé ìyá náà gbé ìgbé ayé tó nítumọ̀. Ó wá ṣàdúrà fún òkú ọ̀run náà pé kí Ọlọ́run tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere. Nígbà tó ń dúpẹ́ lọ́wọ́ àlejò rẹ̀ náà, olóyè Adéyẹmọ ṣàpèjúwe ìyá ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ rere tó mọyì ọmọ tó sì kó gbogbo èèyàn mọ́ra nígbà tó wà láyé. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.